ọmọ gbọ́wọ́ lọ lókùn kọ́ gba ògo lọ ẹni bá bọ̀ lọ́wọ́ dáràn ó kó wàhálà kó dààmú torí òkú rẹ̀ lọ. mo fẹ́ ní owó bẹ́ẹ̀ like mo fẹ́ lọ́lá. ẹ wá gbà mí ti kí òbí ta lọ́kọ́ máa sì. òun fi vi òfin rànnù Mushin àwọn tó jẹ́ máìnì ọmọbi tó ń gbé ni ṣé àwọn máìnì máa ń gbé bí. kàkà ní 700,000 700,000 ti pọ̀ ju ẹjọ́. ilé tí ọ̀sán ń gbé ohun tí òru rẹ̀ sọ ọ̀sán mi kí lè wọ́n jẹ́ títà mọ́ mi lórí sáà. rárá o títà bá o. Gani máa ta. kò ní ta máa dúró padà. yẹ ń gbọ́dọ̀. ṣé mo sọ pé bó ṣe fi ìyà mí yẹn mo sọ fún yín pé kò dùn mọ́ mi ni. ẹ ṣe bí torí tiẹ̀ náà ni ká sóńdò fún kó tiẹ̀ rú nǹkan gbà kó máa fi ṣe nǹkan yóò tó lè máa tọ́jú wọn náà. ẹ fi mí lẹ̀ jọ mo rán yín iṣẹ́ pé kó tọ́jú mi ni ṣé gbogbo bó ṣe fi ìyà mí yẹn ṣé kò pè mí. ọ̀nkú oúnjẹ lẹ wá rà ẹ jọ kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. kí ló wá dé kó sọ̀rọ̀ ẹ di ìyàwó táwọn sọ̀rọ̀ àwọn dọ́kọ. ìyàwó mi àwọn help ìfẹ́ ló dẹ̀ wà láàrin. ìfẹ́ ló wà láàrin ló wá sọ̀rọ̀ ẹ dọ́mọ ọ̀dọ̀. bàdé máa fi sọ̀rọ̀ yẹn èmi ti ya lówó kó tó di pẹ́ sọ̀rọ̀. agent. bàbá ẹ gbàgbé kò sẹ́yìn kankan tó fẹ́ ní mo rẹ́dì mo ṣetán bàbá yá ti jẹ́ mi jù ẹ wo tó bá jẹ́ ọ̀sẹ̀ kan máa fi lówó mo rẹ́dì. ọmọ ẹgbẹ́ wọn lógo èmi gángan fúnra mi mọ̀ ẹ̀pọ̀ go ni mí. Everybody want money, me want money, daddy want money, pastor want money, everyone want money, everybody want money, 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 I got money.